Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Yàyè ní òde adé fún Aláàfin. Adé tí ó sì dé náà ni à ń pè ní adé ààrẹ, èyí tí ó jẹ́ adé Odùduwà. Yàyè èni olórí wa ní Kòso, òun ní sì gbádé fọba, òun ní sì sọ̀rọ̀ kó tó ké sí gbogbo wa o. Kòso ni ó gbé adé lé lórí kó tó di pé yóò dọ̀ba. Nígbà tó bá di pé àkókò bá tó tí wọ́n bá mú wá pé tọ̀ olóyè ni o ò ní tì máa ṣe kábíyèsí fún ibi títí ń bọ̀. Nígbà bá tó débi yìí tá a tó mú wọnú ilé yìí, nígbà Kòso mú wọnú ilé tá a mú lọ ọ̀kan yìí, nígbà Kòso bá sọ̀rọ̀ fún tán tó di wípé mo gbé adé lé lórí. Ní abáwọn gbà kó ní adé o, wọ́n ní ládé 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 Aláàfin ọ̀ládé, ládé kò lágbà f'Aláàfin, àwọn Yàyè ní àní adé báyìí sí báyìí láti gbà wá sẹ́nu. Ṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Wọ́n ń sọrí adé mòdìwọ̀ lọ́rùn ẹ̀yìn, aládìkún mòdìwọ̀ lọ́rùn ẹ̀yìn, èmi ọmọ mọ bí àlọ́ ọmọ, aládìkún mòdìwọ̀ lọ́rùn ẹ̀yìn, èmi ọmọ mọ bí àlọ́ ọmọ, aládìkún mòdìwọ̀ lọ́rùn rẹ̀. Ilé Yàyè náà ni a wà yìí o, a fẹ́ lọ bá àwọn bàbá wa tí wọ́n jẹ́ olóyè ilé Yàyè ní Kòso lọ́yọ̀ Aláàfin, a fẹ́ lọ bá wọn ṣe ìpàdé, ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ò yí padà, Owólabí lórúkọ tí mò ń jẹ́, Ọláyíwọlá lórúkọ bàbá mi, MC Money yìí rèé. Ẹ káàbọ̀ sí ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò. Ṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Láàárọ̀ yìí a wà ní ìlú Ọ̀yọ́, agbo igbó gan la wà nílùú Ọ̀yọ́, a wà ní Kòso ní agboolé Òjó Yàyè Kòso. A wá bá bàbá wa tí wọ́n jẹ́ olóyè tòní tí gbogbo àwọn ọmọlé tí wọ́n fọwọ́ sí pé kí wọ́n máa di ipò Òjó Yàyè Kòso mú ní ilé Òjó Yàyè ọmọ aládé aládìkún. Mò ń bọ̀ gbogbo Nàìjíríà. Ṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Orúkọ mi ni Adétọ́nà Adéyẹyè ọmọ aládé aládìkún. Èmi ni Yàyè tòní tí gbogbo ìdílé fọwọ́ sí. Èmi náà ni wọ́n ìṣirò fún Aláàfin tó bá fẹ́ jẹ. Orúkọ tèmi ni olóyè Ifálékè Oyèwálé Olúwo, tí mo jẹ́ olóyè Àjàgbọ́nràn Kòso lábẹ́ Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. Mo jẹ́ ọ̀kan láàrin àwọn ìwàrẹ̀fà tó jẹ́ pé tí ọba bá fẹ́ jẹ nínú ìlú Ọ̀yọ́ tá mọ̀ sí Aláàfin, àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n mú ọmọ yìí tí ó jọba wá sí Kòso. Tí wọ́n bá dé ọ̀dọ̀ aṣíwájú wa, olórí wa tí a mọ̀ sí Yàyè, ni wọ́n ṣe kéne ni wọ́n fi ọmọ Yàyè lọ́wọ́. Tí àwọn Ọ̀yọ́mèsì bá ti fa ọmọ ìlé mi Yàyè lọ́wọ́, èmi náà wà kí tí àwọn ẹgbẹ́ mi láàjọ jíròrò láàmọ̀ sátánà sí. Àwọn akẹgbẹ́ yín lẹ́jọ sí orò náà. Àwọn akẹgbẹ́ mi láàjọ sí orò náà. Tí a bá fi lé aṣíwájú wa yẹn lọ́wọ́, aṣíwájú wa ní ẹ̀sẹ̀ wá pé àwa márùn tí a ń bẹ ní abẹ́ rẹ̀ yòókù yóò pè wá. A sọ̀rọ̀, tí a bá parí ọ̀rọ̀ tán, ẹni tí ọjọ́ ọba tọ́jọ́ mòye tí àwọn Ọ̀yọ́mèsì mú wá yẹn, gbogbo àwọn nǹkan orò tí a gbà lọ́tún àtòsí, a sọ, tá a bá sọ tán, ó ní àwọn orò kan tí wọ́n ṣe kí ọba tó wọnú ilé, wọ́n gbọ́dọ̀ di ojú fún un. Táwa ètò wọlé tán, a fi omi tí ó wà nínú ilé yẹn, nínú gbàdúmọ̀ yẹn, a fi bọ ní ojú. Lẹ́yìn ìgbà àwọn orò yòókù wà ń bẹ débi pé ojúbọ kọ̀ọ̀kan ibi tí bàbá wọlé síbẹ̀ àtàwọn ojú òòṣà kọ̀ọ̀kan tí ń bẹ ní ilé orò yẹn gangan, a gbọ́dọ̀ mú ẹni tó jẹ́ ọba yẹn débẹ̀. Ó ní àwọn kọ̀ọ̀kan tí ó sì ní ojú òòṣà kọ̀ọ̀kan níbẹ̀. Nígbà tó bá ṣe àwọn ojúṣe yẹn tán, lẹ́yìn ìgbà Yàyè ní òde adé fún Aláàfin. Adé tí ó sì dé náà ni à ń pè ní adé ààrẹ, èyí tí ó jẹ́ adé Odùduwà tí ó ràn míyàn jogún. Tọ́wá yìí ti gbé adé fún tán, kó tó di pé yóò di adé, yóò wọlé oyè. Tó bá wọlé oyè, Yàyè ó sì orò tí Yàyè ó sì ṣe fún mi, yóò sọ òbí, yóò pa orógbó, yóò wá gbé síbi Ṣàngó. Àwọn oníṣàngó wọn máa kì í ní mẹ́sàn-án mẹ́wàá. Tí a bá ti ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá, yóò wá fi ọwọ́ ọ̀tún mú sẹ́rẹ́, yóò fi ọwọ́ òsì mú òsì Ṣàngó. Tó bá ti ṣe ní tán, yóò wá kólẹ̀. Yàyè yóò wá fi omi, yóò fi yánlẹ̀ àti oúnjẹ
yóò fi rẹ́lẹ̀ sí ilé Ṣàngó fún un. Yàyè tó jẹ́ aṣíwájú ó lè má wọnú ilé, ó lè máa lọ́kọ́ máa bọ̀. Yàyè ní gẹ́gẹ́ bí àrólé Ṣàngó, àrólé ọba àti Kòso, torí àgbọ̀rọ̀ jọba ní Kòso, Ṣàngó ní ọba Kòso. Yàyè ló sì fi lé lọ́wọ́, yọ wà ń ta, Yàyè lè jókòó. Nígbà tí a bá sun orò tán láwàá fún Yàyè lábọ̀ pétọ̀, ọ̀gá wa o, ibi tá a bọ̀rọ̀ lé lélẹ́ yìí o, adé ó sì ti wà lẹ́gbẹ̀ẹ́ kan, lẹ́gbẹ̀ẹ́ tí Yàyè bá jókòó sí. À ń parí Yorùbá yìí, ó láwọn nǹkan tí Yàyè gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹni tí yóò jẹ ọba ó tó di pé yóò gbé adé lé lórí. Lábẹ́ bẹ́ẹ̀, àwọn agbá mẹ́rin kan bẹ tó jẹ́ igbá ìlú fún gbogbo àgbáyé, níbi tí ipa Aláàfin tí ó jẹ bá ká dé, níbi tó lélẹ̀ dé ilé àwọn ètò yẹn gbọ́dọ̀ dé lórí ẹ̀. Nínú mẹ́rin yẹn mẹ́ta ni ẹni tí ó jẹ ọba gbọ́dọ̀ gbé ń bẹ̀. Kí wá ní ìwúlò ìgbà ọ̀hún? Ìgbà mẹ́rin ló wà, ṣùgbọ́n ìgbà mẹ́ta tí ó gbóhùn òun ni ó sọ bí àsìkò rẹ̀ yóò ṣe rí tó bá dé orí rẹ̀. Àti bẹ́ẹ̀ ni tiẹ̀ ní òṣègùn sí lásìkò tiẹ̀, nínú mẹ́ta ni wọ́n ti tu fún un. Tó bá gbé tán ni ẹni tó jọra síwájú wa Yàyè yóò wá gbé adé lé ọba lórí, ohun tó ṣe kábíyèsí. Pàápàá jùlọ agbádá tí ẹni tí ìjọba yẹn bá wọ̀ wá, ẹni aṣọ torí kọ́ wọ̀ wá, má gbà tó dí abọ́ rẹ̀ Ṣàngó ní má gbà. Agbádá tí ẹni tí ìjọba bá bọ́ sílẹ̀ ni ó kò fún má gbà, tí ẹ̀tọ́ kan tí ó kò lọ sílé nù. Bàbá, ibi tí aṣọ pupa wà yìí, bàbá ibi tí aṣọ pupa wà yìí kí ló wà ní bàbá? Bàbá olóyè, wọ́n níbi tá a ti ń bọ Ṣàngó. Ibi tá a ti bọ Ṣàngó ni. Kí ni àwọn eléyìí náà, kí ni ìṣe pàtàkì àwọn eléyìí? Ilé yìí ni ilé oyè. Ilé olóyè tí ó mọ̀ sùn, olóyè tó bá jẹ. Adúpẹ́, ẹ ṣeun, ẹ ṣeun. Ibi tí adé yìí ìní ojúbọ tọ́jú ojúbọ Ṣàngó, tí pé gbogbo ẹni tí wọ́n bá mú àtọ́ bá fẹ́ jẹ ọba Ọ̀yọ́ tó jẹ́ ọba Aláàfin tí àgbàdé lórí Kòso tí Yàyè ó fún ládé. Ibi tí a ti sọ̀rọ̀ fòrè báyìí. Ibi tí aṣọ wà yìí ní ẹnu ọ̀nà abẹ, inú ilé òrònú ń bẹ̀ yẹn báwọn. So ẹnu ọ̀nà rẹ̀ lẹ́rí yìí, kò sí ọba tí ọ̀jẹ̀ lọ́yọ̀ níbi tí a ti sọ̀rọ̀ fòrè báyìí. Bẹ́ẹ̀ ọ̀nà rẹ̀ ní. Gbogbo tí ó fẹ́ di ọba láyé pẹ̀tọ̀ mo da Láàfin Ọ̀yọ́ lónìí o, ibi tá a mọ̀ wọ̀ ní. Ẹnu rẹ̀ tẹ́ ìwé yìí, nígbà tí ọba sọ̀rọ̀ fún ọba tán tí Yàyè gbé adé lórí tán, ẹnu tí ọba gbọ́dọ̀ bá jáde ní. Tó bá jáde bẹ̀ tán ni wọ́n máa lọ síbi ìdí òsè Kòso tó jẹ́ òṣèlú lọ́dọ̀ fẹsẹ̀ tẹ èṣù ń bẹ̀ ó tó máa lọ sí ìtàn àbágbé sí. Bàbá, a gbọ́ pé ẹ̀yin ìdílé tí ẹ máa ń ṣòro fún Aláàfin tó bá fẹ́ gorí ìtẹ́ pọ̀, mélòó gan ni? 6. Ẹ̀yin 6 ni. Ẹ bá ń dárúkọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà. Yàyè lálákọ̀ọ́kọ́. Àjàgbọ́nràn lẹ́lẹ́kejì. Aláàsùn lẹ́lẹ́kẹta. Alápinni lẹ́ẹ̀kẹrin. Ẹ̀kẹrin. Òsímọ̀gbà. Àti Òsímọ̀gbà, ẹ̀yin 6 nu. Ṣùgbọ́n àwa 4 la lẹ́tọ̀ọ́ láti wọ ilé òòṣà láti mú ọba wọlé. Alákọ̀ọ́kọ́. Yàyè ní alákọ̀ọ́kọ́. Àjàgbọ́nràn ni ẹlẹ́ẹ̀kejì. Lẹ́yìn náà kù Alápinni. Lẹ́yìn Alápinni ńkọ́? Ó kù Òsímọ̀gbà. Àwọn méjì tó kù, àwọn náà ní iṣẹ́ tiwọn láti ṣe, ṣùgbọ́n tó bá yá mọ̀ sọ. Pàápàá jùlọ àwa tá a jẹ́ ìwà rẹ̀fà tí a fi ọba jẹ yìí bí Yàyè sì jẹ́ olórí, èmi Àjàgbọ́nràn sí kejì rẹ̀. Ṣùgbọ́n tó fa gbogbo ẹ̀ ni pé àwọn bàbá wa ọwọ́ wọn ló wà. Torí dọ́kùnrin àná àwọn bàbá wa ní wọ́n èsì ọ̀lẹ, àwọn máa ń lọ sóko wájú dáadáa. Tó bá wà lọ sóko wájú, àwọn ọmọ gbàdẹ̀ ní mẹ́sàn wáyé níbẹ̀ pàbọ̀ rẹ̀ ní wọn ò níbì kan lọ. Àbọ̀ wà gbìyànjú ìtọ́jẹmọ́ ogbó tí wọ́n sọ fún Ṣàngó, obì tí wọ́n pa fọ́ ya, àtọ̀ títí wọ́n tàálẹ̀, wọn àbáwọ́ ti ṣètò sọ́dọ̀ ọmọ gbà. Tó bá dìjà kúta ń bọ̀ àdé o,
wọ́n wà lé Jàkúta wọ́n sì wà lé Olóyin mo lọ bá bá wa dé ṣùgbọ́n bá mú lọ́tà wá ní dọ́kìnrin àkàn àbá wá sí lọ́wọ́ fẹ́ bí tiẹ̀ yìí ní abáwọn gbà kó ní adé o wọ́n ní ládé 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 Aláàfin ọ̀ládé ládé kò lágbà fáláàfin àwọn yàyè ní àní adé pa ìṣe báyìí láti gbà wá sẹ́nu yàyè ènìyàn olórí wa ní Kòso òun ní sì gbádé fọba òun ní ó sì sọ̀rọ̀ kó tó ké sí gbogbo wa o. So àwọn tó wà ń bẹ̀ ní ilé Àjàgbọ́nrìn nìkan náà mo kún bẹ̀ báyìí mo sì jáde olóyè tó kún bẹ̀ báyìí ṣùgbọ́n tó bá di lọ́la tí Yáyè bá gorí ìtẹ́ nọ́mbà 2 mo sì wà sí Yáyè. So níbi àwa tí ajé àfọbàjẹ àwa mẹ́fà ni wá àkọ́kọ́ olórí wa ilé Yáyè Àjàgbọ́nrìn tẹ̀lé Aláàfin sì kẹta Alápẹ̀lẹ́ sì kẹrin ẹ̀kẹrin Mọ́gbà ó sì karùn-ún òsì Mọ́gbà tó jẹ́ àbọ̀rẹ̀ ló sì kẹfà. So inú àwa tí a jẹ́ àfọbàjẹ tó wà ń bẹ àkọ́kọ́ ń bẹ ilé olóyè wa Yáyè Àjàgbọ́nrìn sì kejì ẹ̀yìn Aláàfin sì kẹta Alápẹ̀lẹ́ sì kẹrin ẹ̀kẹrin ó sì karùn-ún èyí tó sì kẹfà ní òsì Mọ́gbà ṣùgbọ́n nọ́mbà mẹ́fà yẹn oyè mẹ́rin tó lè wọnú ilé òòṣà Yáyè nọ́mbà 1 Àjàgbọ́nrìn ó tẹ̀lé Alápẹ̀lẹ́ ó tẹ̀lé àti òsì Mọ́gbà àmẹ́rin tá a lè wọlé nù. Ó lábẹ́ bẹ́ẹ̀ àdúrà lè mọ́kàn sí ìgboro Kòso ní bàjẹ́ lápapọ̀ jáde nǹkan kan wò ní dàrú ìgbàkúgbà tí bàbá wa olóyè Yáyè tọ́já síwájú wa tí ó bàjẹ́ yọ ọ̀rọ̀ wà lọ́rùn bá náà ní o eku ọmọ akí bí eku ẹyẹ ó sì máa kí bí ẹyẹ ìlú Kòso yọ rojú yọ ráàyè ọgbà ogún mi ọ̀tẹ̀lé òní wá sáà ní wa ìjà yìí rẹ̀ tí ń bẹ ń bẹ ló máa lè gbá malẹ̀ wọ́n bá nínú kú ń bẹ bẹ́ẹ̀ ni ó rí o à ń fi àsìkò yìí àfi ń ṣe ìsúre fún ẹnikẹ́ni èyíkéyìí ẹ̀kéyàn tí ó bá jẹ ọba Ọ̀yọ́ tí lù ọ́ yàn ẹni tí ó rọ̀ wá lọ́rùn Olódùmarè pèsè fún wa ọba náà bá wá jẹ tán tọ́ Ọ̀yọ́ tí ń rójú àní rójú mákùn ní dé bá wa orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ìpé owó ìpé ọmọ ìkẹ́ àlàáfíà lójú àtàbẹ̀ ọ̀rọ̀ làá fi máa bára wa gbé o abọ́ní ilé ọmọ àdì wẹ́rẹ́ àgọ́mọ̀tọ́ wà làbóso gbogbo orí tí pa Aláàfin àná tó jọba dé ètí ń bọ̀ iná yóò tó jọba jù bẹ́ẹ̀ lọ tó fi dé Ọ̀ọ̀mì lọ́hùn ìdá Ọ̀ọ̀mì Brazil gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire àti àwọn aláwọ̀ funfun nípa Aláàfin ṣe káwọn èyí tí ń bọ̀ ní ipa tiẹ̀ náà wá kàbẹ́ náà nítàláàfin àná ṣe ní gbogbo ìròyìn yìí kò sí ọba tó ju Aláàfin Ọ̀yọ́ lọ nílẹ̀ káàárọ̀ oòjíire èyí tí wà ń bọ̀ náà Ọlọ́run ní ìpínlọ́ta wa o kò ní ìpínlọ́ta Nàìjíríà o ìgbàlẹ̀ wọ́n máa lé sí o àwọn wọ́n máa lé sí o àsìkò tí ẹni tí èsì ìkọ́lé ọkọ̀lé ẹni tí èsì ìrọkọ̀ ọ̀rọ̀kọ̀ ẹni tí èsì ìbímọ yóò fẹ̀yìn gbọ́mọkàn yóò fi ní ṣoyún yóò wà wà lọ́rùn bẹ́ẹ̀ o àrísí ń bẹ́ẹ̀ o gbogbo Nàìjíríà lápapọ̀ ọ̀wá ní dàrú bí Nàìjíríà ọba dàrú lásìkò ẹni tí ó jọba yìí ìlú Ọ̀yọ́ lápapọ̀ ló ní bàjẹ́ stéètì kọ̀ọ̀kan ò ní dàrú bí ọba wa dàrú Òṣogbo gangan tó yẹ kọ́wà gan láàgbé adéfọ́ba Òṣogbo ò ní dàrú o kò sì ní bàjẹ́ á máa níyì sí ni bẹ́ẹ̀ ni ó rí o adúpẹ́ lọ́wọ́ Olódùmarè Ifásọlódù mímọ́ tiẹ̀ ó gbè lọ́wọ́ ọ̀tún ó gbè lọ́wọ́ òsì Ifá ní jíjí mo jí mo kí ọmọ ayé olú jíjí mo jí mo kí ọmọ ayé ọba òrìṣà ìjíyèjí tí mo jí mo kí ọmọ ayé ọba òrìṣà tí pọmọ ẹ̀là fọlọ́kùn ẹni Ifá ní pé mo rí tí mo fi kí ọmọ ayé olú mo rí kí má bàa kún kékeré gbogbo àlékún kékeré o Ifá ní pé mo rí tí mo fi kí ọmọ ayé ọba òrìṣà
mo ní kí n má bàa dàgbà sósì gbogbo àyè dàgbà sósì o Ifá ní kí n mọ rí tí mo kí ọmọ ayé ọbọ òrìṣà tí pọmọ là fọlọpọ ẹni mo ní kí n má bàa dábọ̀ tẹ́lẹ̀ gbèjẹ ẹranko tó rájí jẹ gbogbo yín ẹni wọwọ tí o Ifá ní èhè ó ní gbogbo wọn ò ní kú kékeré ó yà ní dàgbà sósì ní dábọ̀ tẹ́lẹ̀ gbèjẹ ẹranko tá tó rájí jẹun Ifá nígbà òní tí wọ́n gbọ́ aṣọ ọ̀rọ̀ ọ̀sán gangan ó lóòdù ní tí wọ́n rí wálé mèrè ìjẹ́ kí láyé ìgbésẹ ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ láyé ìgbésẹ gbogbo apáta àrídáyé ilé o ayé ò ní bàjẹ́ lápapọ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ mú tàbá dáwọ́ yọmọ jẹ́ fún wa o orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni olóyè Ifálékè Oyèwálé Olúwo olóyè àjàgbọ́n ọ̀ràn Kòso lábẹ́ Aláàfin tí mo sì jẹ́ gbákejì yàyè lónìí. ọkọ mi ọmọ orí adé ládé ládé Aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin tí fi ń jọba ọkọ mi ọmọ èdè àdínkù ẹrú ẹ̀ lájọ ẹrú ẹ̀ ń jó ẹrú ẹ̀ ń wòran olúwa mi ọmọ ìlú Èkìtì jẹgbẹlẹ ní so òwú sokoko ṣàlàbá ó sokoko bàbá rin ó sọ bọ̀nbọ̀n bàbá fìlà ọmọ aládé ládé Aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin tí fi ń jọba ẹ̀yin lọ́mọ alódò lẹ́kùlé ọmọ alómi ń gbàgbóko ọ̀bùn tí ò lè wẹ̀ kó sì mọ bùbọ́jú ọkọ mi ọmọ aládé orí ọmọ agbádé orí ru gẹ́gẹ́ olúwa mi. ọkọ mi àgbà ṣòkòtò ọ̀yẹ́ mi ènìyàn tí ọba fún lọ́rùn àsùn lọ́wọ́ máa ń tí lohun ẹni mọ́nilá ọkọ mi ọmọ agun bẹ́ẹ̀lẹ̀ ẹ̀gbágún tán kọ̀ọ̀kan bẹ́ẹ̀lẹ̀ ọba kan ọ̀pọ̀lọpọ̀ ọba kan lẹ́gbẹ̀ẹ́ ìdí ọmọ bẹ́ńsẹ̀ lójú omi ládé Aláàfin ọ̀ládé tani ọmọ àpájẹ aládìkún la gbà fáláàfin ẹjẹ àwàdé ìlẹ̀kẹ̀ káwàdé ṣẹ̀jì pẹ̀lú káwé àwàdé ṣẹṣẹ fún olépo ńlé ojẹlá ń funfun olé nílé oṣùn lẹ́ẹ̀kan oṣùn ràkàdínà lọ́nà àwẹ̀ tani ó borí eríwẹ̀ kó ṣe rí lójú àkùkọ àdínkù tẹ́ẹ̀rí ò lè bà gbogbo nílẹ̀ agbápá àtàrí ara mọ̀lẹ́dìdì mọ̀ níṣẹ̀yí. ṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. ọ̀gá mi mọ̀jà àjọgàjọ ọ̀rọ̀ náà. ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún àwọn aráàlú? kí ló dé láàjẹ́ kí ló ká gọ́ọ̀mẹ̀ tó máa fọ́ ọ́n sàn.